Otasansan rédíò and TV. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wá ránṣẹ́ pé àwọn òṣìṣẹ́ pé kò lè máa lọ báyìí o, ẹ wá ẹ jẹ́ á tún ìjókòó wa jó, ẹ jẹ́ á tún ọ̀rọ̀ wa sọ. Ìwé ìròyìn gbé, ìwé ìròyìn kọ, báwo ni ìwé ìròyìn ṣe gbé, báwo ni ìwé ìròyìn ṣe kọ ìyẹn ìpàdé tí wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pe àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sí, báwo ni ìròyìn ṣe gbé, ẹ jẹ́ kí a mú wá fún yín. Otasansan rédíò and TV. A kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá, tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì Otasansan TV. Ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Aburú ó kéré ó tóbi kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa Òye Ọ̀rọ̀, níbi tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Áfíríkà àti káàkiri àgbáláyé gẹ́gẹ́ bí ó bá ṣe jẹyọ nínú ìròyìn. Tẹ́yin ọ̀jọ̀gbọ́n, ẹ̀yin onímọ̀, ẹ̀yin olóye tẹ́sí bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí a bá ṣe mú wá fún yín. Kí wá ní àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ lénìí tí a fẹ́ mẹ́nubà nínú ìròyìn? Àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, Nigeria Labour Congress àti Trade Union Congress, wọ́n ti bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì léyìí tí kò ní gbèdéke gẹ́gẹ́ bí wọ́n ṣe fi síta láti ọjọ́ Friday tó kọjá. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí wípé ó ti ń lọ bí ọ̀sẹ̀ méjì mẹ́ta tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti jọ ń fà á mọ́ra wọn lọ́wọ́ láti mọ iye owó tí ó mọ jẹ́ owó òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn tó jẹ́ pé òṣìṣẹ́ tó kéré jù tí ipò rẹ̀ kéré jù lórílẹ̀-èdè Nàìjíríà tí ó mọ gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà rẹ̀ lóṣooṣù. Àwọn òṣìṣẹ́ lórílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní owó tó kéré jù táwọn lè fara mọ́, táwọn lè faradà láti máa gbà lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé ní 493 naira àbí 94 naira owó tó kéré jù táwọn máa gbà lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n nígbà tí ìdúnàdúrà ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ wọn wọ̀, tíjọba àpapọ̀ tí wọn ṣetán láti san 496,000 naira tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n ń béèrè fún gẹ́gẹ́ bí owó tí òṣìṣẹ́ tó kéré jù lọ lórílẹ̀ Nàìjíríà tí ó máa gbà gẹ́gẹ́ bí owó oṣù, tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn náà ò ṣetán láti máa gba 60,000 naira gẹ́gẹ́ bí owó tí ìjọba àpapọ̀ lórí Nàìjíríà láwọn lè máa rí san fún òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìgbà tí ìdúnàdúrà wọn wọ̀, ó ní ó mú kí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà, òun ló mú kí wọ́n gùn lé ìyanṣẹ́lódì eléyìí tí ò ní gbèdéke pé ìgbà kan ni ó parí o, ní ọjọ́ Ajé ọjọ́ kẹta oṣù kẹfà ọdún 2024 tá a wà yìí. Ó fẹ́ẹ́ jẹ́ pé gbogbo ìpínlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà òun náà ni ìyanṣẹ́lódì yẹn ti wáyé, torí gẹ́gẹ́ bá a ṣe kà á nínú ìròyìn, ìyanṣẹ́lódì ó wáyé nípínlẹ̀ Èkó, nílùú Ìbàdàn, ní ìpínlẹ̀ Ọ̀yọ́, nílùú Àbújá, ní Anambra, ní Kaduna, kódà ìyanṣẹ́lódì yẹn
ó dé ìlú Àbújá débi wípé àwọn òṣìṣẹ́ nílé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà wọn ò jẹ́ kí àwọn asòfin àtàwọn àlejò tí wọ́n fẹ́ wọlé ilé ìgbìmọ̀ asòfin orílẹ̀-èdè Nàìjíríà látàrí ìyanṣẹ́lódì eléyìí tí àwọn òṣìṣẹ́ tí wọ́n gùn lé. Bákan náà nílùú Kaduna àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ nípínlẹ̀ Kaduna ẹ̀ka ti iléèwé gíga polytechnic tó wà ní Kaduna nípínlẹ̀ Kaduna wọ́n lé àwọn akẹ́kọ̀ọ́ wọn jáde wípé kókálukọ́ máa lọ sílé, kò sẹ́kọ̀ọ́ o, kò sí activities kankan léyìí tó máa wáyé nínú ọgbà látàrí pé ìyanṣẹ́lódì ò ń lọ lọ́wọ́. Ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ yìí léyìí táwọn ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀ Nàìjíríà tí wọ́n gùn lé òun ló ti wá jẹ́ kí gbogbo nǹkan kó dẹnu kodò, lílọ bíbọ̀ ó ti ṣòro, káràkátà kò lọ láwọn ìlú ńláńlá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti wá ránṣẹ́ pé àwọn òṣìṣẹ́ pé kò lè máa lọ báyìí o, ẹ wá ẹ jẹ́ á tún ìjókòó wa jó, ẹ jẹ́ á tún ọ̀rọ̀ wa sọ. Ìwé ìròyìn gbé, ìwé ìròyìn kọ, báwo ni ìwé ìròyìn ṣe gbé, báwo ni ìwé ìròyìn ṣe kọ ìyẹn ìpàdé tí wọ́n ní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pe àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ sí, báwo ni ìròyìn ṣe gbé, ẹ jẹ́ kí a mú wá fún yín gẹ́gẹ́ bí ìròyìn ṣe kọ. Ìwé ìròyìn Vanguard ó ní the secretary to the government of the Federation SFG George Akume has summoned organized labour to an emergency meeting in order to avert the ongoing strike over a new national minimum wage. President of the Trade Union Congress of Nigeria, Comrade Festus Osifo, confirmed this to correspondents on Monday, June 3rd. Osifo said labor leaders comprising the Nigeria Labour Congress and TUC were heading to the secretary to the government of Federation office for the meeting. Osifo confirmed to Vanguard correspondents. A source who is attending the meeting said the outcome will determine if Labour will call up the ongoing strike, which paralyzed economic activities on Monday. On Monday, the nationwide strike called by organized labor paralyzed economic activities nationwide. Banks, schools, flights, and other economic activities were disrupted on Monday as a result of the ongoing strike. Meanwhile, the Tripartite Committee on National Minimum Wage had invited organized labor to a meeting on Tuesday. The invitation to labor was obtained by Vanguard correspondent on Monday in Abuja. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bí wọ́n ṣe kọ, bí wọ́n ṣe gbé ònìyẹn. Ìyẹn nípa ìpàdé pàjáwìrì tí akọ̀wé ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà George Akume tó pe àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ sí láti tún ọ̀rọ̀ wọn sọ, láti jókòó, láti mọ ibi tí nǹkan bá ń lọ. Àwọn adarí ẹgbẹ́ òṣìṣẹ́ TUC àti NLC wọ́n wá jẹ́ kó yé wa yí pé àbájáde ìpàdé yẹn léyìí tí ó máa wáyé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday pé ni ó máa sọ bóyá àwọn máa wọ́gi lé ìyanṣẹ́lódì eléyìí tí àwọn ti gùn lé láti ọjọ́ ajé ọjọ́ kẹta oṣù kẹfà ọdún tí a wà yìí, léyìí tó ń túmọ̀ sí pé a máa gbọ́ làbárè àti bí nǹkan bá sì lọ
ìyẹn nípa ìpàdé tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀ Nàìjíríà tí wọ́n fẹ́ bá akọ̀wé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà George Akume tí wọ́n fẹ́ bá wọn ṣe ní ọjọ́ ìṣẹ́gun ní ọjọ́ Monday sí ọjọ́ ìṣẹ́gun Tuesday ìyẹn báyẹn. Bákan náà lórí ìyanṣẹ́lódì ilé tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gùn lé látàrí pé ìjọba àpapọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà wọn ò ṣetán láti san owó tí òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀-èdè Nàìjíríà tí ó máa gbà gẹ́gẹ́ bí owó ọ̀yà lóṣooṣù. àgbà agbẹjọ́rò lórílẹ̀-èdè Nàìjíríà tó tún jẹ́ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ìyẹn bàbá Femi Falana SAN àwọn náà ti sọ̀rọ̀ lórí ìdúnàdúrà láti mọ iye owó tí òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà tí ó máa gbà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ bí wọ́n ṣe ń béèrè fún. Bàbá Fẹ́mi Falana wá ní tí ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n bá fẹ́ ṣe dáa tí wọ́n sì fẹ́ ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ kí wọ́n ṣe lórí ìbéèrè tàbí ká sọ pé ìdúnàdúrà tó ń wáyé láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ àti ìjọba àpapọ̀ ó ní wípé kò sí tó yẹ kó dá dúró láti má jẹ́ kí ẹgbẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n san owó tí àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń béèrè fún lórílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe yára sọ ìwé àbádòfin láti máa ṣe àmúlò orin àpilẹ̀kọ orílẹ̀-èdè Nàìjíríà tá a ti ń lò tá a lò sí pé tá a ti pàtì láti máa tún lò bí wọ́n ṣe yára sọ́dòfin láàrin wákàtí 48 within 48 hours pé ni wọ́n fi gbé ìgbésẹ̀ ni wọ́n fi sọ àbádòfin yẹn di òfin gidi léyìí tí ó dẹ̀ ti múlẹ̀ báyìí. Wọ́n ní àwọn ọ̀nà tí wọ́n gbà àti ìgbésẹ̀ tí wọ́n gbé tí wọ́n fi yára ṣe àmúlò sọ ìwé àbádòfin yẹn dòfin pé náà ni ó yẹ kí wọ́n lò láti dáhùn ìbéèrè tí àwọn òṣìṣẹ́ ń béèrè wípé àwọn máa gba 496,000 naira gẹ́gẹ́ bí owó òṣìṣẹ́ tó kéré jù lórílẹ̀‐èdè Nàìjíríà. Ìwé ìròyìn kọ gẹ́gẹ́ bí bàbá Fẹ́mi Falana bí wọ́n ṣe ṣàlàyé fáwọn oníròyìn. Ẹ jẹ́ kí a mú wá fún yín ká tó tẹ̀síwájú lórí ètò. Ìwé ìròyìn Vanguard wọ́n ní woman rights lawyer Femi Falana SAN has advised the National Assembly to pass new minimum wage act the same way the new National Anthem Act was enacted within 48 hours last week. Femi Falana urged the National Assembly promptly approve a new National Minimum Wage Act similar to the recent swift enactment of the National Anthem Act completed within 48 hours last week. Falana, who disclosed this on Sunday in a press release, noted that the National Minimum Wage Act 2019 has expired. His word, as I quote, "Pursuant to the National Minimum Wage Act 2019, the national minimum wage was fixed at 30,000 naira by virtue of Section 3, subsection 4 of the Act 2019. The national minimum wage expires after 5 years and it shall be reviewed in line with the provision of the Act. Since the commencement date of the Act was the 18th day of April 2019, the national minimum wage of 30,000 naira has since expired. Hence, the Minister of State
Minister of Labour and Employment, Honorable Nkuruka Onyechaka, announced during the last May Day rally in Abuja that the new national minimum wage will take off on May 1st, 2024. Following the removal of the fuel subsidy last year, the federal government had announced an additional 35,000 naira wage subsidy for 6 months, starting from 4 September 2023. During the 6-month period, the total monthly wage payable to a worker was 65,000 naira. In the same vein, the various state governments awarded various sums as wage subsidy to their workers. Both Lagos and Edo state governments have since announced a minimum wage of 70,000 naira. Curiously, the federal government turned around to offer a minimum wage of 48,000 naira. Hence, the Nigeria Labour Congress and Trade Union Congress have embarked on an indefinite strike due to the failure of the federal government and other employers of employment to pay a realistic new minimum wage to Nigerian workers. However, it has been reported that the leaders of the National Assembly have intervened in the planned strike. The National Assembly should therefore pass speedily a new National Minimum Wage Act like the new National Anthem Act that was enacted within 48 hours last week. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá Femi Falana gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí wọ́n sọ lérí ìdúnàdúrà tó ń lọ lọ́wọ́ láàrin ẹgbẹ́ òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìjọba àpapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ònìyẹn. Oríṣiríṣi àwọn èèyàn ó ní wọ́n ti wá ń fi ẹ̀hónú tí wọ́n hàn ó ní wọ́n ti ń sọ̀rọ̀ lórí ohun tí bàbá Fẹ́mi Fálànà ohun tí wọ́n sọ yìí. Ẹ jẹ́ á mú díẹ̀ wá fún yín nínú ohun tí àwọn ènìyàn sọ lórí ọ̀rọ̀ tí bàbá Fẹ́mi Fálànà lórí ọ̀rọ̀ tí wọ́n sọ. Christopher Pius àwọn ní no mind them, Sam, they make hasty whenever they want to pass an irrelevant act but find 1,000 excuses when it comes to issue of basic and social concern. Amechi Obasi àwọn ní they don't have interest of masses at heart, they are after what will benefit them. Someone of them have abandoned their constituency projects, but they should not worry. 2017 is around the corner. Some may come back, we will vote them out. Prince Adedoyin Adeola àwọn ní you made the new national anthem attributed to 1 year achievement of Tinubu government. Benny Ibua àwọn ní whatever that benefits our long-held National Assembly does not take time for them to implement. Pastor Simeon àwọn ní O God of creation, direct our noble task, guide our leaders right, help our truth to know. Lọ́tà àwọn sọ nìyẹn. Mrs. Baji àwọn ní fact since they can implement new national anthems sharp, then they should also make minimum wage favorable to labour workers sharp. Rollins àwọn ní we don't need them to negotiate on our behalf, they are not trusted. What we need now is regional control and only the Green Chamber to be recognized by law. Ẹlòmíì ní simple, let them pass it overnight and by tomorrow Mr. President sign it into law. Ẹlòmíì ní things that matter a lot they always delay to pass them into law.
but things that does not matter they always rush to pass them into law. Ọ̀rọ̀ pọ̀ tí àwọn èèyàn ń sọ gẹ́gẹ́ bí lérí ọ̀rọ̀ tí bàbá Femi Falana tí wọ́n sọ. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan àti òǹwòye tó dẹ̀ mọ̀ bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jẹ́ ká mọ èrò tiyín àti ìwòye tiyín lórí eléyìí tí àmúwá yìí, pàápàá jùlọ lórí ìyanṣẹ́lódì tí ó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ipa wo ni ẹ̀yin lérò wípé ìyanṣẹ́lódì tó ń lọ lọ́wọ́ yìí ló máa mú bá orílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ènìyàn tí wọ́n ń gbé orílẹ̀‐èdè Nàìjíríà àti àwọn ènìyàn, jẹ́ ká sọ báyẹn, àtàwọn ènìyàn tá à ń gbé lórílẹ̀‐èdè Nàìjíríà? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, a kà á sì gbé yẹ̀wò gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí. Ibi náà ni a ti máa dánu dúró láti máa gé pété lórí ètò Òye Ọ̀rọ̀ fún ti tòní. Orúkọ tèmi ò yípadà o, Tajudeen Olówó Òkèrè lórúkọ tèmi. Ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà, ẹ̀ṣọ́ kò yí ni mí, ìkòyí ẹ̀ṣọ́ nílé baba tó bí mi lọ́mọ. Títí ọ̀la táàtù máa pàdé lórí ètò. Ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí, kẹ́sì bá ní tan notification bell, ìyẹn àgbòrán mi létí. Ẹ bá ní pín program yìí kó lè káàkiri àgbáláyé lórí àwọn social media platform yín, kó lè káàkiri Facebook ní o, X ní o, Instagram ní o, TikTok ní o, YouTube ní o, Telegram ní o, Facebook ní àtàwọn social media platform míì tí ẹ̀yin bá ń lò. Ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè.